ó wọ̀lú o. MAF Canada Quick Oats, ìjọba èròjà aṣaralóore nínú oúnjẹ. Bẹ́ẹ̀ ni o, MAF Canada Quick Oats ni oúnjẹ amárají pépé tó jẹ jáde látara ohun ọ̀gbìn tá a fi fertilizer ewéko tàbí ẹranko gbìn látọwọ́ MAF Canada, èyí tí Proclips Media sì ń ṣe alágbàtà rẹ̀. Ó jẹ́ èròjà aṣaralóore tá a mọ̀ sí fibre láti bẹ̀rẹ̀ dópin, ó sì ju oúnjẹ lásán lọ. Amúgbé ayé ẹni gúnrégé ni. O lè gbẹlura gẹ́gẹ́ bí oúnjẹ fẹ́lẹ́fẹ́lẹ́ láàárọ̀ tàbí kó o gbádùn rẹ̀ gẹ́gẹ́ bí òkèlè tó fini lọ́kàn balẹ̀ lọ́sàn-án bó o bá ṣe fẹ́ sí ni. Èyí tó o lè ní ìrírí àǹfààní rẹ̀ lójúkorojú bẹ̀rẹ̀ látòrí dídí sísanra kù lọ sórí cholesterol àti mímú kí ṣúgà tó wà lára ó dúró sórí òṣùwọ̀n tó bá ìlera mu. Ó lè mú kẹ́mi ó gùn sí nítorí pé ó máa ń dènà ìtọ̀ ṣúgà àti ẹ̀jẹ̀ ríru gẹ́gẹ́ bí ó ti ń ṣe àtìlẹ́yìn fún ìríran ojú tó mọ́lẹ̀ kedere. Kì í ṣe oúnjẹ lásán, ataraṣe tó tọ́ sí ìdílé rẹ ni. Fún ìwádìí, ẹ kàn sí olùtajà wa Ọláìdé Gold, Aya Gold, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0813-404-8858 tàbí Princess Olúwabùkọ́lá lórí 0902-457-3713. yan MAF Canada Quick Oats níbi tí oúnjẹ rẹ ti di ìlera rẹ tí ìlera rẹ sì di ayé rẹ. MAF Canada Oats bó ṣe wà yìí oúnjẹ alálùbáríkà ni tó ṣara lóore tó ṣara láǹfààní. MAF Canada Oats pure organic undiluted ní bó ṣe wà yìí o, wọn gbó papọ̀ mọ́ fúláwà kankan. Fáǹfààní gbogbo ẹni tó bá fẹ́ jẹ àǹfààní ẹ̀ ẹ wá sí iléeṣẹ́ wa